ọlọ́pàá kankan ò lè halẹ̀ mọ́ ọmọ Yorùbá Nation tó bá wọṣọ Yorùbá Nation tí wọ́n gbé àsíá Yorùbá Nation tí wọ́n bá yànjà tí wọ́n bá àwọn èèyàn fa wàhálà. Professor Banji Akíntóyè ló fohùn lẹ̀ o fún àwọn ọlọ́pàá tí wọ́n sì fohùn ránṣẹ́ sí ààrẹ Tinubu pé èyíkéyìí tó bá ṣe bẹ́ẹ̀ nù wọn ẹ wò nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Bàbá yìí tún sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi rálì Yorùbá Nation tí wọ́n ti ṣe tí ó sì sí wàhálà. Wọ́n dárúkọ èyí tó wáyé nílùú Èkìtì tí ó síjà tó sì di pé kò ṣe pé àwọn ọlọ́pàá ṣẹ̀ṣẹ̀ ń bá wọn dá sí pé kíjà má bàa wà, pé kò sí wàhálà kò sí kankan o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ kan àwọn tó wà nínú iṣẹ́ sójà pé ṣé àwọn tó wà nínú iṣẹ́ sójà tó jẹ́ pé wọ́n dáríjì tí àwọn èèyàn gbàgbọ́ pé wọ́n jẹ́ Boko Haram pé ṣé ó ṣeé ṣe kí wọ́n lè lé Boko Haram ẹgbẹ́ wọn jáde. Bàbá yìí ló fohùn sílẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe sọ. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Kí ni àwọn ìkìlọ̀ tó lágbára tí bàbá yìí tú tó fi fohùn ránṣẹ́ sí ààrẹ Tinubu? So finally, mo fẹ́ sọ fún ẹ̀yin ọmọ mi, gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá, ẹ má bẹ̀rù kankan, ẹ má bẹ̀rù Tinubu àti ìjọba ẹ̀. Tí ọlọ́pàá kan bá handle ẹni Yorùbá bọ̀ now from now on, tí ọlọ́pàá kan bá handle ọmọ Yorùbá kankan in any rough manner, ó bá lè pàfàd pé ọlọ́pàá yẹ wọ singlet Yorùbá Nation àbí pé ó gbé flag Yorùbá Nation dání ní títì àbí pé òjò kìnìún kan láì báyàn kankan jà láì ṣe pé ọlọ́pàá kan wá mú ẹ we will drag that policeman not only to Nigerian court but to international criminal court. mi ò sọ fún yín ara àwọn tó sáàbọ̀ ń dá Buhari any case against one níwájú international criminal court. Àwọn general yìí wọ́n kankan. Yes, we have a case before the international criminal court. International criminal court sọ fún wa pé àwọn tí investigate the case wa. All that we pay there is truth in what we are saying. So very soon they will tell us when the case will start. We will use the court against you. Brother, wọn kì í ṣe ọmọ ìyá èèyàn yẹn o. Ó lè ṣẹ̀gbọ́n wa yẹn o. Ó lè ṣàbúrò wa yẹn o. Ó lè ṣèyàn wa yẹn o. If you want to treat us like animals, we will fight you with the power of civilization and the law. Yeah. We are civilized people. So, ẹ̀yin ọmọ kariwo káàkiri Yorùbá Nation now lọ́dún pípa ẹ máa pariwo yín káwá wo nǹkan tó máa ṣe. Another thing tí mo fẹ́ tún sọ fún Bọ́lá tí ò kì í ṣe fún àwọn ọmọ wa nìyí. Ǹjọ́ ṣó mọ̀ pé àwọn Boko Haram ló kúnnú àmì lẹ́yìn. Boko Haram ló kúnnú àmì lẹ́yìn. Ṣó gbogbo ayé mọ̀ yẹn. Ọmọ kékeré tó lọ sí skul ní Nàìjíríà mọ̀ pé àwọn Boko Haram wà láàmì. Gbogbo èèyàn ló mọ̀ àbí president wà ọmọ yẹn. Ẹni tó ṣáájú ẹ̀ àti president ló kó wọn bọ̀bẹ̀ tó ní wọ́n ti repent tó ní wọ́n ní right láti wà installed as legally correct citizens. Tó kọ́ wọn síbẹ̀ tí wọ́n sabotage àmìyàn láti jọ yẹn tí àmìyàn lágbára against terrorists because àwọn èèyàn wọn ló wà nínú àmìyàn tí wọ́n ní kó lọ máa bá terrorists jà. Àwọn terrorists ló wà nínú àmìyàn tí wọ́n ní kó lọ máa bá terrorists jà. Kò lè ṣiṣẹ́ kò sí tí wọ́n ti ń pàdé ara báyìí tí ò fi ṣe àwọn terrorists ló ń wìn. Wọ́n máa pa Nàìjíríà sójà, wọ́n máa kó àwọn kan lọ́rẹ́ in captivity. Nama dúró Nàìjíríà place. Nama kó gbogbo àmì tó wà ní Nàìjíríà place. Nama kó lọ pátápátá tí ò sí nǹkan kan tẹ́lẹ̀ bọ́dì àṣẹ.
kì í ṣe bẹ́ẹ̀sì kan ṣoṣo ni ó ṣẹlẹ̀ ní nílẹ̀ Sokoto, ó ṣẹlẹ̀ ní Niger State, ó ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bí ní ọ̀rọ̀ nígbà tó jẹ́ pé tí àmì Nàìjíríà àti sójà àmì Nàìjíríà àti àwọn Boko Haram àti àwọn ISIS àti àwọn kí gbogbo tí wọ́n bá pàdé àwọn terrorists ló ń win báyìí o. Our soldiers who are winning against them. Why? Not because our boys who are in the army are not competent people, but because we have sabotaged their effort by putting among them terrorists. So our terrorists here the one who further our terrorists in Nigeria the one who authority, my authority, authorize. To crush your own people in Yoruba land. Àwọn terrorists tó wà jẹ́ inú wọn tán wá ìkànnì ìwọlé Yorùbá kan wá crush wa tí wọ́n lè wá. Wọ́n wá fún wọn ní authority báyìí pé kọ́ máa lọ crush wa. I can't believe it is you anymore, brother. I can't. If these things don't mean anything to you, then why should we continue to treat you as our brother? So we treat you as President of Nigeria. If anything happens to any of us, we will take you to the International Criminal Court. It's as simple as that. Meanwhile, our brothers are not going to stop doing what they are doing. Because what they are doing is totally legitimate and legal. They're going around the chaos, kind of like that young people like to make. Yoruba self-determination, Yoruba nation, don't go back, Yoruba nation now. And so they have the right to say that. They are not stopping anybody and beating anybody. We held rallies in 2021. We held rallies in 5 of our 6 state capitals in the Southwest. And they were humongous rallies. Yeah, they were humongous rallies. The first of them was a small electric one we held in by. Just 1.2 million. And when you know man. And then actually the last one was the largest of all. They got 3.1 million people. Shut down the whole city of Ado-Ekiti for the whole day. Àwọn ọmọ ọ̀gá nìkan kan jà ó. Wọ́n lù ẹnìkan kan ó. Ọlọ́pàá ò ní láti caution anybody o. Ẹnìkan kan ò àtàkì ilé onílé àgbà mọ́tò jẹ́ o. Everything went smoothly. There were a family of young people seeking their own legal right in society. That's all. So, my advice to you brothers is to go and tell the world that that your order does not appeal to people who are seeking their self-determination peacefully. Rọ̀lẹ́ ti gbọ́ yọ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ẹ̀ àti gbogbo ohun tó sọ nípa ọ̀rọ̀ Yorùbá Nation. Ṣé bó ṣe jẹ́ náà nìyẹn? Ṣé ó ṣeé ṣe kí àwọn ọlọ́pàá kí wọ́n má fẹ́ halẹ̀ mọ́ àwọn tí wọ́n bá ń gbé àsíá Yorùbá Nation àbí tí wọ́n ń wọṣọ Yorùbá Nation tí wọ́n sì báyàn jà? Ṣé òfin gbà á láàyè bẹ́ẹ̀ pàápàá fún ẹ̀yin tẹ́ mọ̀ nípa òfin dáadáa? Ṣé bó ṣe rí gan-an nìyẹn? Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo àwọn ìkìlọ̀ tí bàbá yìí fílẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation pẹ̀lú gbogbo rally tí wọ́n ti ṣe sẹ́yìn àti èyí tí wọ́n tó ń polongo ẹ̀ káàkiri. Kí lè ròyìn? Ẹ drop comment, remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234
7025475427 plus 2347025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.